káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹ kú dédé àsìkò yóò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. ìròyìn káyé gbọ́ ni mo wọ́n títí gbọ́ yín láti kàn lè Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣèwọ́. Ṣáájú ẹ̀gbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Ọkùnrin ẹni ọdún 27 pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá iná tó wáyé ní ìpínlẹ̀ Ògùn. Òpó kan ní ìpínlẹ̀ Benue àti ọmọ 6 ti dèrò ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n mu ògì. Wọ́n ti rí òkú ọkùnrin kan nínú kànga ní ìpínlẹ̀ Kwara. Àwọn ọlọ́pàá ti ń wá àwọn tó ṣekú pa àwọn olórí 7 ní ìpínlẹ̀ Imo. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Jígí Alára. Jígí Alára, ìkànnì inú mọ́ gbogbo wa sẹ́. Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọkùnrin ẹni ọdún 27 pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá iná tó wáyé ní ìpínlẹ̀ Ògùn. Ọkùnrin ẹni ọdún 27 tí wọ́n pè ní Tolú Fálánsá ni wọ́n ti rí òkú rẹ̀ nínú ilé ìgbé rẹ̀ lẹ́yìn ìjàmbá iná tó wáyé ní agbègbè Owódé Yewa tó wà ní ìjọba ìbílẹ̀ Yewa South ní ìpínlẹ̀ Ògùn. Fálánsá ni wọ́n ní ó gbé ọ̀kadà rẹ̀ sínú yàrá tí ó sùn, tí wọ́n sì rí òkú rẹ̀ nínú yàrá ọ̀hún tí ó kún fún èéfín. Alábàágbé kan tó pe ara rẹ̀ ní Kàfáyá sọ fún àwọn ọlọ́pàá pé àwọn rí òkú náà nígbà tí àwọn kan wá olóògbé ọ̀hún wálé. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, Odùtọ́lá Ọmọlọ́lá, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní wọ́n ti gbé òkú náà lọ sí ilé ìgbókùsí ní Ìláró. Òpó kan ní ìpínlẹ̀ Benue àti ọmọ 6 ti dèrò ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n mu ògì. Obìnrin opó kan, Amina Isah, pẹ̀lú àwọn ọmọ àti ọmọ rẹ̀ 6 ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n mu ògì ní Ẹ̀gbá ní ìjọba ìbílẹ̀ Àgàtó ní ìpínlẹ̀ Benue ní ọjọ́ Àìkú Sunday. Àwọn ọmọ náà ni wọ́n pè ní Benjamin, Pico, Esther, Hassan, Emmanuel àti ẹnìkan ní agbègbè náà tó pe ara rẹ̀ ní Àdájí sọ pé opó náà àti àwọn ọmọ rẹ̀ 6 ló ń bì lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ náà tán tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn tí ara wọn sì ti ń bọ̀ padà sípò. Wọ́n ti rí òkú ọkùnrin kan nínú kànga ní ìpínlẹ̀ Kwara. Òkú ọkùnrin kan tí wọn kò tí mọ̀ ni wọ́n ti rí ní agbègbè Majasurawa ní Ìlọrin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Kwara lẹ́yìn tí ó kó sínú kànga. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adarí ètò ìròyìn àti ìkéde fún iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ náà, Hasan Adékúnlé, ṣe sọ pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní àárọ̀ kùtù ọjọ́ Àìkú Sunday. Àwọn olùgbé ní àdúgbò náà ló fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àjọ panápaná létí. Adékúnlé ní wọ́n ti gbé òkú náà fún àwọn ọlọ́pàá fún ìtẹ̀síwájú iṣẹ́ ìwádìí. Àwọn ọlọ́pàá ti ń wá àwọn tó ṣekú pa àwọn olórí 7 ní ìpínlẹ̀ Imo. Kọmíṣánná ọlọ́pàá fún ìpínlẹ̀ Imo, Aboki Danjuma, ti mú dá àwọn ènìyàn lójú, pàápàá àwọn olùgbé agbègbè Umecheke ní ìjọba ìbílẹ̀ Onu Imo ní ìpínlẹ̀ Imo pé àwọn yóò mú àwọn tó ṣekú pa àwọn olórí 7 ní agbègbè náà. Kọmíṣánná náà wá bu ẹnu àtẹ́ lu ìṣekúpa àwọn olóyè ọ̀hún bí èyí tí kò dára àti ìwà ọ̀dájú. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyé gbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣèwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o. Jígí Alára. Jígí Alára, ìkànnì inú mọ́ gbogbo wa sẹ́. Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Jígí Alára. Jígí Alára. Jígí Alára.
ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.